Ìbà ó ìbà, ìbà ó ìbà, ìbà ó ìbà, ìbà Olódùmarè. Mo ṣèbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá, ìbà Olódùmarè tó dá gbogbo wa sílé ayé, tó ní ká máa ṣelé ayé. Ìbà tẹ́lẹ̀ṣẹ̀ tó dojúdélẹ̀ tí ò rúrun, ilẹ̀ mo pè. Ìbàlẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọ́mọ aráyé ń pè lálápòkà. Dákun mọ́kànjú gbé mi mì bíi kàlòkàlò. Tó lẹ́yìn Olódùmarè kò sẹ́lòmí, Olódùmarè náà lọ́ba tó tún kù. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè nílé lóko àti lẹ́yìn odi. Ẹ ti ní tí n bá ti pè yín lẹ́ẹ̀kan ẹ mọ̀ jẹ́ mi ní gbèjégbèjọ. Ọ̀yá mo pè yín lónìí o. Ọ̀yá ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní ihò tèmi lásìkò yìí nítorí pé wọn ò pè yín fúnkù, wọn ò sì pè yín fáàrùn. Ìpè ayé ni kẹ́ ẹ mọ̀ bá wọn jẹ́, ẹ dákun ẹ mọ̀ bá wọn jẹ́ pé tọ̀run ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ojú tẹ fi ń wò mí, ojú yín ò ní relédè yín o. Etí tẹ fi ń gbá mi ò ní fọ ẹran pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Wàhálà ìdààmú kókó jẹ́jẹ́ kò ní jẹ́ ti yín láṣẹ Èdùmàrè. Ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ ẹ̀yin olólùfẹ́ mi. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń fẹ́ tèmi, tẹ́ ń gba tèmi. Olódùmarè ọba o, kò ní jẹ́ kẹ́ rí dààmú, ẹ ní rí wàhálà, ẹ ní bá wọn kú bọ́já ṣe kú tó ń tògbóró, ẹ sì ní bá wọn wọlé bágùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dákun ẹ wá pò tí yín kẹ́ fìdílé. Wọ́n ṣe àwa fẹjọ́ sùn yín ni. Bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ ṣe nǹkan kan kẹ́yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ọmọ mọ̀. Láti nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni mo ti rí pé àwọn àkáǹtì mi ti ní pọ́blẹ́mù lọ́tún lósì. Gbogbo àkáǹtì mi pátápátá lọ́tún àti lósì, gbogbo ẹ̀ pátápátá ni wọ́n sọ̀spẹ́ndì. Wọ́n sọ̀spẹ́ndì ẹ̀ fún 180 days. Ẹyọ kọ̀ọ̀kan àkáǹtì bíi 9 àbí 10 ni mo ní tí wọ́n sọ̀spẹ́ndì. Mo ní ibi tá a ti ń ṣe ètò. Mo lóríṣiríṣi àwọn àkáǹtì kan. Ìdí sì ni pé àwọn àkáǹtì kan ń bẹ tó jẹ́ pé ilé iṣẹ́ tí mo rẹ́gísítà gangan lábẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tí mo sì gba copyright affairs ẹ̀, mo rẹ́gísítà ẹ̀ ní lábẹ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Mo ní Facebook àkáǹtì ẹ̀, bẹ́ẹ̀ ni. Mo sì tún ní eléyìí tó jẹ́ pé àdìtú ọ̀rọ̀ Olódùmarè tí mo fi máa ń ṣètò. Mo léyìí tí mo gbà tó jẹ́ pé personal name mi ni, tó sì jẹ́ pé gbogbo nǹkan mi pátápátá ni mo kó sórí ẹ̀. Èyun náà ń bẹ. Mo sì tún ní èyí tó jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé mo fi ṣe backup pages. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló wà. Èèyàn gbọ́dọ̀ ní ìyun náà. Gbogbo ẹ̀ ń lọ bí 9. Wọn ò sì lòdì sófin orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ o, nǹkan kan ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí tó jẹ́ pé ọ bí mi nú o. Àyà mi sì ti bẹ́lẹ̀, ó ti bí arẹ́nu. Gbogbo ẹ̀yin tó jẹ́ pọ́pọlọ yín ti jàn. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé kí nǹkan kan má ti ṣẹlẹ̀ láàrin ìlú. Ẹ ti máa ṣe níbí lọ́hùn-ún. Wọ́n bá nǹkan jẹ́, wọ́n ṣe gbá, wọ́n ṣàwo, wọ́n ṣe kòkò bàbá aṣáṣùn. Èmi yóò bá yín na tán bí owó. Ẹ̀yin lè rò pé ọgbọ́n inú lẹ̀yin ń lò. Ọgbọ́n inú tẹ̀yin ń lò wọ́n sọ fún yín pé lórí social media yìí àwa kọ́ṣẹ́ àwa mọṣẹ́ ni o. Olódùmarè ọba sì tún gbéṣẹ́ náà rán wa. Lẹ́yìn pé Olódùmarè ọba tún gbéṣẹ́ náà rán wa, àwa wà ní fíìdì dáadáa. A ti pẹ́ lẹ́nu ẹ̀. Wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀, ẹ má jẹ́ ń tàn yín. Ẹ̀yin olólùfẹ́ mi, nígbà tí wọ́n block gbogbo pages yìí, wọ́n suspend ẹ̀. Bí n bá wá ní kí n ṣí àkáǹtì ọ̀hún padà, torí ó ṣeé ṣe kéèyàn ó rí sí. Nígbà n bá fẹ́ ṣí, bí n bá débì kan tó bá ti ní kí n upload ID card mi, bí wọ́n bá ti lè rorúkọ mi ń bẹ̀, wọ́n block mi permanent ni. Yóò di permanently blocked. Wọ́n block mi permanent ni. Kò sákáǹtì mi kankan tí ń ṣiṣẹ́ mọ́. Wọ́n ní fi tó ẹ̀yin olólùfẹ́ mi létí ni. Wọ́n padà ṣí àkáǹtì mi láìpẹ́. Kódà wọ́n get device tí mò ń lò. Ó tó àyè kan tí mo wò pé kí ni ń ṣẹlẹ̀, níbo lọ̀rọ̀ yìí ti wọ́ wá. Mo kọ́kọ́ rò lọ gba ọ̀dọ̀ kábíyèsí Yésà Ọláníyan ti Pókíà. Mo rò gbabẹ̀ lọ. Olódùmarè ọba kó máa dáríjì ni. Aṣàgàfúdùláì. Mo rò gbabẹ̀ lọ. Mo rò títí mo rò gba àgọ́ ṣàṣà lọ.
mo tún rò ó títí mo tún rò ó gba ìmúbọ lọ, mo rò ó títí mo rò ó gba ìwó olódò ọba lọ, mo rò ó títí mo rò ó gba ìlú kan lọ́yọ̀ọ́ aláàfin lọ, mo tún rò ó títí mo tún rò ó gba ìlú kan ní Kwara lọ. Gbogbo àwọn ìlú tí mo ti ń ṣètò mo rò ó lọ. Mo rò pé àwọn ẹni yìí ni wọ́n ṣiṣẹ́ yìí. K'Olódùmarè ọba ó máa dáríjì ni o. Nígbà tí mo rò ó títí tí mo wò ó pé bẹ́ẹ̀ ló ti wá. Àmọ́ lálẹ́ yìí mo wá padà rí gbangba gbàngbà pé àgọ́ ṣàṣà ló ti wá. Ibi tó sì ti wá látàgọ́ ṣàṣà, kò bá má jẹ́ bẹ́ẹ̀ o, kò bá má lọ bẹ́ẹ̀ rárá. Torí pé mi àdìtú Olódùmarè wọ́n bá yín nà tán bí owó. Lóòótọ́ lẹ gbéṣẹ́ fún mi, ẹni iṣẹ́. Èmi máa ń sọ nínú ètò mi pé Olódùmarè ọba ńlọba tó gbéṣẹ́ rán mi tí mo sì ń ṣe. N ò sì lè bẹ̀rù èèyàn títí kí n wá ṣe Olódùmarè ọba tó dá mi, tó rán mi níṣẹ́. Nígbà tẹ́ gbéṣẹ́ rán mi, mo ṣiṣẹ́ tẹ́ ṣe, tẹ́ gbé rán mi. Àmọ́ mo gbọ́dọ̀ ṣe pẹ̀lú ti ìlànà òfin Olódùmarè ọba àti ìlànà orílẹ̀-èdè Nàìjíríà. N ò ní para mi sẹ́nu iṣẹ́ náà. Mo sọ odidi handset kan fóònù, mo sọnù. Fóònù tí mo rà ní 320,000 naira. Wọ́n fọ́ screen fóònù náà mọ́ mi lọ́wọ́ lórí iṣẹ́ tẹ́ gbé fún mi. N ò ní dákọ ẹnì kankan lórí ètò yìí. Àmọ́ ó ṣeéṣe kí n padà ṣètò lẹ́yìn ètò yìí kí n wá dákọ. Mo sì jẹ́ kẹ́ ẹ mọ bí mo ṣe lọ sí Ìkẹjà l'Ékòó. Mo wà ní Togo nígbà náà. Mo gbéra láti Togo mo wá sí Benin, láti Benin mo cross sí Nàìjíríà. Nígbà mo dé Nàìjíríà mo lọ sí Ìkẹjà, mo lọ rèé ṣe fóònù náà. Fóònù náà ò balance dòní. Torí pé lẹ́nu iṣẹ́ tẹ́ gbé rán mi, lẹ́nu ẹ̀ ni wọ́n ti gún fóònù mi lọ́bẹ. Mo ní gbogbo evidence sí ẹ lọ́wọ́. Nígbà tẹ́ ṣì rán mi iṣẹ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ti ṣẹlẹ̀ nígbà tí à ń ṣe ọ̀rọ̀ àgọ́ ṣàṣà lọ́wọ́. Torí pé nígbà tí mo fẹ́ dá sí ọ̀rọ̀ àgọ́ ṣàṣà ńgbà náà lọ́hùn, mo sọ̀rọ̀ kan, mo sọ sí social media. Mo ní àwọn èèyàn 16 tí ń bẹ ní rìmáìndì tí wọ́n wà látìmọ́lé àti ìyá Yankee. Ẹ má gbàgbé pé mo mọ́ dákọ̀ ìyá Yankee, ìyá Yankee. Wọn ò kúkú rí ìyá náà sójú títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Láti ìgbà tí wọ́n ti jáde kúrò níbi tí wọ́n wà ní rìmáìndì tí wọ́n wà ńgbà náà, bí mo ṣe pariwo ìyá Yankee tó, ọmọ wọn kan ló sọ pé òun ó wá rí mi ní stúdíò mi bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, bí ọba wá lọ́la ló kù. Ìyá Yankee, èmi ni mò ń mọ̀ pé wọ́n nígbà tí wọ́n jáde tán. Nígbà tí wọ́n jáde tán, mo pè wọ́n tó bí ìgbà 9 ọ̀tọ̀ọ̀tọ̀ lóríṣiríṣi tí mo bá wọn sọ̀rọ̀, n ó kí wọn. Ṣùgbọ́n nígbà tí mo rí pé bóyá nǹkan míì ní ń bẹ lọ́kàn wọn, n ò pẹ́ ẹnikẹ́ni mọ́. Gbogbo ètò tí mo ṣe lórí ọ̀rọ̀ àgọ́ ṣàṣà, bí n bá jókòó yàtọ̀ sáwọn tó jẹ́ pé nígbà tí wàhálà náà ṣẹlẹ̀, wọ́n sá wọnú Benin Republic. Wọ́n wá wà ní agbègbè stúdíò tí mo ní sí Benin Republic, tí wọ́n wà nítòsí stúdíò mi. Yàtọ̀ sáwọn èèyàn tí mo rí sójú tá a jọ sọ̀rọ̀ rí. Bí n bá tún rẹ́nikẹ́ni nínú wọn rí, ó kù mí ó kú Olódùmarè. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, n ò bá èèyàn kankan jókòó rí nínú àwọn ọmọ àgọ́ ṣàṣà pé ká jọ jókòó ká jọ máa sọ̀rọ̀. Àmọ́ ṣé bẹ́mi ṣe ń lékun sí yín lágọ̀ọ́ ṣàṣà, ejò lẹ̀yin ń lé sí mi. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tí wọ́n block àwọn àkáǹtì mi yìí, kì bá má ṣẹ̀yìn o lágọ̀ọ́ ṣàṣà. Kì bá má ṣẹni tí mo padà mọ̀ pé òun ló ṣiṣẹ́ náà. Bí n bá sọ fún yín pé mo ṣiṣẹ́ pẹ̀lú President Bola Ahmed Tinubu rí, n ò jayọ̀ pa, n ò ṣe parọ́ o. Bẹ́ bá fẹ́ mọ̀ dí mi, wọ́n sọ fún yín. Bẹ́ bá fẹ́ mọ̀ wúlẹ̀wúlẹ̀ bí mo ṣe ṣiṣẹ́ l'Ékòó, ẹ kọ́kọ́ lọ sí Metro Taxi, Filiamus, ẹ lọ bèrè mi. Ẹ lọ bèrè mi dáadáa ní ilé-iṣẹ́ náà. Ilé-iṣẹ́ náà ni máa ń supply wọn ní mọ́tò ní Aláùsá ní Ìkẹjà. Ẹni
gọ́ọ̀mẹ̀ntì tí bá ti ń bẹ́ńbẹ́ àwa là ń supply wọn, àwa ni wọ́n sì kó lọ as dẹ́rẹ́bà tí ó mọ̀ wa gbogbo wọn, àwọn èèyàn ńláńlá. Ibẹ̀ ni mo ti wọlé sí Lagos State Government Drivers tí mo sì ṣiṣẹ́ pẹ̀lú wọn. Bí n bá dé LASTMA ọ́fíìsì lónìí tí mo ní n ò níṣẹ́ lọ́wọ́, mo fẹ́ gbaṣẹ́, ẹ má jẹ́ ń tàn yín, bí ó bá ìtójọ́ méjì àbí jọ́ mẹ́ta wọ́n post mi síbì kan, wọ́n sì gbaṣẹ́ dẹ́rẹ́bà, wọ́n mọ̀ wá ìkan lára àwọn ọ̀gá tí ń ṣèjọba ní Lagos State. Ibẹ̀ ni mo ti wọlé sí ọ̀dọ̀ wọn ní Bodilon. Ṣé ẹ mọ̀ pé bàbá ń lò ní Bodilon? Ó ní iye ọdún tí mo fi ṣiṣẹ́ pẹ̀lú wọn. Èèyàn sì lè ṣiṣẹ́ pẹ̀lú wọn kọ́ mọ́ mọ̀yàn, ẹ má jẹ́ ń tàn yín. Tẹ máa ń sọ pé èèyàn mọ̀yàn lÉkòó, mo mọ̀yàn o. Bí mo bá sọ fún yín pé mo mọ̀yàn lÉkòó, kì í ṣe pé mo fi parọ́. Bí n bá ní mo mọ̀yàn ní area F, n ò fi parọ́ o. Ẹ má jẹ́ ń tàn yín. Bí n bá ní mo lè ṣe nǹkan báyìí, ó lè má ṣe mí ni wọ́n ó ṣe, ṣùgbọ́n wọ́n ó gbéṣẹ́ náà fún yàn tí ó sì ṣe. Àmọ́ ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Gbogbo ohun tẹ́yin ń ṣeun, orí yín ti dàrú, ẹ sì lọ́pọlọ. Ọ̀gá mi kan ń bẹ l'Àbújá. Ẹ dákun àwọn tí ń control yín láti ilé, bí wọn ò bá kàwé, láwọn tẹ́ ẹ mọ̀ nílé, tó jẹ́ pé àwọn ni wọ́n ń fún yín ní information lóríṣiríṣi látàgọ́ ṣàṣà àbí láti ilé àyín àbí lábẹ́òkúta ni wọ́n wà ní. Bí wọn ò bá kàwé, tí wọn ò ka ọpọlọ, tí wọ́n ń mẹ́sẹ̀jì yín lọ́hùn, ṣẹ́yìn ò kàwé ni àbẹ́yìn ò ka ọpọlọ? Ẹ jókòó s'Àbújá, wọ́n ń control yín láti ilé, ẹ̀yin náà wá ń ṣe nǹkan látàbújá, ẹ̀ mọ bọ́rọ̀ ilé ṣe rí, ẹ̀ mọ tí ń ṣẹlẹ̀ nílé. Kéèyàn tó ṣe gbogbo ohun tẹ́ ń ṣe yìí, yóò ti ní àwọn nǹkan tí ó ti kọ́kọ́ ṣe, iṣẹ́ ìwádìí tí ó ti kọ́kọ́ ṣe lábẹ́lẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín, bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, èmi èé ṣe just journalist, mo máa ń sọ fún yín, mo èé ṣe blogger, investigative journalist ni mí. Mo èé sì tún ṣe investigative journalist lásán, investigative criminal journalist lèmi. Ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò. Bẹ́ẹ̀ bá ráwọn agbófinró, àwọn ọlọ́pàá, ẹ rí criminal police láàrin wọn. Bẹ́ẹ̀ bá ráwọn lọ́yà, ẹ rí criminal lawyer. Bẹ́ẹ̀ ni, lásán lẹ rò pé àwọn adájọ́ ń mugbó ni. Ojúbọ̀rọ̀ ò ṣe é dóya wèrè, ẹ má jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ ni, ojúbọ̀rọ̀ ò ṣe é dóya wèrè. Ọ̀rọ̀ pé ìlú àti ìlú ń jà, wọ́n fẹ́ jọba, kábíyèsí àti kábíyèsí wọ́n ń wojú ara wọn, wọ́n ń gbéná wojú ẹkùn. Nǹkan burúkú tí ń lọ lábẹ́lẹ̀ tẹ́ ẹ mọ̀. Ẹ̀yin tẹ́ wá dúró síbì kan tẹ́ wà l'Àbújá, ẹ mọ̀ nǹkan kan tí ń lọ nílé. Ẹ wá ń sọ pé ẹ̀ ń ṣe nǹkan kan, ẹ̀ ń pe àwọn agbófinró kan, ẹ̀ ń pe ọlọ́pàá kan, ẹ̀ ń pe àwọn kan, wọ́n wà níjọba, wọ́n ṣe gbá, àwọn ni wọ́n padà rẹ́gi mọ́ yín lẹ́yìn ìgbẹ̀yìn. Ẹ wá o, ẹ bá wà l'Àbújá jù bẹ́ẹ̀ lọ, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè tí mo wà ní àyín, ó lè jẹ́ Ghana mo wà, mo sì lè dọ̀la kí n tún wà ní Togo, ó wá lè dọ̀la kí n lọ sórílẹ̀-èdè Nàìjíríà. Ìjẹta mo kúrò àná ni báyìí ni mo sì kúrò Nàìjíríà. Tó bá sì tún dijọ́ mélòó kan wọ́n tún dé Nàìjíríà. Èmi yóò ní sá fórílẹ̀-èdè Nàìjíríà, torílẹ̀-èdè bàbá tó bí mi lọ́mọ ni. Ẹ̀tọ́ tẹ́ ní Nàìjíríà lèmi náà ní Nàìjíríà. Òkun yìí sì ó ruru káwá ruru. Bí wàhálà bá ń ṣẹlẹ̀ láàrin ìlú, ó ní bí wọ́n ṣe é tò. Orí tó Olódùmarè ọba bá ní yóò dádé, kò ní ṣàìdé o, yóò padà dádé náà ni. Bẹ́ẹ̀ bá ṣàṣì títí, àṣàṣì lè má mu. Kódà ó lè má jẹ́ oògùn tóun ṣe sára ni ò jẹ́ ká ṣàṣì mu. Àmọ́ Olódùmarè ọba tó ní yóò dádé òun kò ní jẹ́ ká ṣàṣì ó mu. Láti ìgbà náà lọ́hùn-ún, ẹ wá dúró ti ọ̀rọ̀ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni, mo wá ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé ọ̀dọ̀ yín gangan ni nǹkan ọ̀hún ti wá. Kí ni mo ṣe fún yín? Ẹ wá mú gbogbo pages mi lọ rìpọ́ọ̀tù mi pátápátá. Bí n bá ti upload, ẹ̀yin nìkan lẹ ní gbogbo nǹkan mi lọ́wọ́. A close débi pé èmi ni àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Èmi ni Òrófó Adúláwọ̀ rédíò TV, African Parrot Radio TV, tó jẹ́ pé mo register ní Ghana. Amasama Council,
bẹ́ẹ̀ bá dé Amasama Council ní Accra ní Ghana, bẹ́ẹ̀ ni mo rẹ́gísítà síbẹ̀. Mo rẹ́gísítà African Parrot TV àti Òrófó Adúláwọ̀ Radio TV. Ṣé mọ̀ pákáǹtì ọ̀hún ó ti wà permanently blocked báyìí nípasẹ̀ yín. Wọ́n bá yín ná tán bí owó. Èmi Àdìtú Olódùmarè mo sọ bẹ́ẹ̀. Bí wọn bá bá yín ná tán bí owó, ó kù mí oko Olódùmarè ọba tó dá mi tó pè mí sílé ayé. Kódà wọ́n fẹ́ lè gbàjẹ́ lẹ́nu yín. Nàìjíríà ẹ lọ bèrè mi dáadáa. Ojúbọ̀rọ̀ ò ṣe é dóya wèrè. Ọdún 8 mo fi wá BRT lẹ́kọ̀ọ́. Nígbà tí àwa jẹ́ first set Fáṣọlá, ìgbẹ́ ni àwọn lasma fi máa ń lé wa kúrò ní iṣẹ́ àárín. A ó wine up báyìí ní ta bá ti fẹ́ dóṣòdì. Bàbá ti dáǹtò ní tá ń bọ̀ látọ̀nà tá a ti jáde láti in tó jẹlẹ̀ pọ́nà Lúpéjú, tá a ti jáde sí títì, tá a ti wà láǹtòní láti mọ wine up ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa, torí wọ́n lẹ ìgbẹ́ mọ́ wa ní àwọn ọmọ ìta àbáwọn lasma tó fẹ́ gba 200 naira lọ́wọ́ wa. Bàbá ti ń gbúrò ìgbẹ́ gbà lẹ́gbẹ́ ọ̀dọ̀ yín gẹ́gbẹ́ gíláàsì, ẹ tẹ̀ná mọ́lẹ̀ ni wọn bí ẹnìkan kó jáde sójú ọ̀nà, torí roundabout tú bí Òṣòdì ọ̀nà láti tọ́ọ̀nù láti kéré Òkòròdú padà àbí CMS. Ẹni tí ó bá ti lè ṣe bẹ́ẹ̀ ó ń lọnu, yóò lọ tọ́ọ̀nù ní kágò níbi tí wọ́n ń pè lọ́nà airport Muritala Muhammed MM1 ní ti lọ tọ́ọ̀nù níbi kágò. Ó sì jìnnà kó tó di pé yóò tọ́ọ̀nù. Àwọn ẹgbẹ́ rẹ̀ tí bá dé lẹ́yìn rẹ̀ wọ́n ti lóòdù, wọ́n ti fẹ́ padà dé ọ̀nà Ìkétu kó tó di pé ó padà jáde ní tiẹ̀. Ojúbọ̀rọ̀ ò ṣe é dóya wèrè. Àwa ti wà lẹ́kọ̀ọ́ ti pẹ́. Ẹ̀yin wá dúró l'Àbújá, ẹ̀ ń pàṣẹ ìyà l'Àbújá, ẹ̀ ń ta àwọn ọmọ aráàlú jẹ, àwọn ará Àgọ́ṣàṣà ẹ̀ ń tàn wọ́n jẹ, ẹ̀ ń pariwo ìranù, ẹ̀ ariwo òṣì, ariwo ìyà, ẹ̀ ń pariwo pé ẹ má wọ́rì, a ṣe láti bí, a ṣe gbá kan àṣàwò kan, àbí nǹkan jẹun lórí yín, àbí nǹkan jẹun lọ́pọlọ yín ni. Ẹ wò mí dáadáa kẹ́ tún mi wò mí Àdìtú Olódùmarè. N ò ní yín sínú o. Èmi lẹ́yìn lọ rìpọ́ọ̀tù gbogbo péjìsì mi. Ẹ lọ rèé bà gbogbo péjìsì mi jẹ́. Olódùmarè ó bá ṣe ọwọ́ yín jẹ́, yóò bàjẹ́ tìrantìran. Gbogbo ìran yín tí ń bọ̀ lẹ́yìn yín yóò bá iṣẹ́ ọwọ́ yín jẹ́. N ò tí ì mọ bẹ́ni ọ̀hún ṣe fẹ́ sọ pé òun ṣe fàyàwọ́. Òun jẹ́ èèyàn kan tó láàmìlaka tó. Òun ò wá sọ pé èmi Àdìtú Olódùmarè ẹyẹ méjì tí èjì àṣà. Òun ò wá sọ pé òun ó ṣèkà fún èmi Àdìtú Olódùmarè. Yóò ṣe ra ẹ̀ ní o. Gbogbo ibi tí mo wá fojú sí ọ̀nà wa gbábẹ̀. Mo wá bá disappointment ìpàdé ń bẹ. N ò bá bàbá Sokopa jókòó rí báyìí. Ẹ̀ẹ̀kan oṣù péré ni mo bá bàbá òun sọ̀rọ̀ rí níwájú Olódùmarè. Nígbà tọ́rọ̀ Àgọ́ṣàṣà ń lọ lọ́wọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní bú bàbá Sokopa, bàbá Akíìmù Àdìgún. Mo bú bàbá yìí dáadáa. Olódùmarè ọba kó ṣàforíjì fún mi. Mo bú bàbá yìí dáadáa pé bàbá yìí lẹ̀ ń dà lóru. Ẹ tún ìlú ṣe. Orúkọ yín ni wọ́n ń pariwo. Ẹ̀yin lẹ payán, ẹ̀yin lẹ ṣe gbá, ẹ̀yin la ṣàwo, ẹ̀yin lẹ ṣe kòkò bàbá àṣàsùn. Lẹ́yìn náà mo wá padà pé bàbá yìí pé ẹ ló ṣà, wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. Wọ́n ní ta ni? Mo lémi Àdìtú Olódùmarè ni. Wọ́n ní ok, kò sí problem. Bàbá sì ti gbọ́ gbogbo bí mo ṣe bú wọn. Mo di ṣàlàyé, bàbá nǹkan báyìí ní í ṣẹlẹ̀. Bàbá àtúnṣe la fẹ́ nílùú, kí lẹ fẹ́ ṣe sí? Bàbá sì ṣàlàyé bí gbogbo ọ̀rọ̀ náà ṣe rí láti òkè dé sàlẹ̀. Ẹ dákun ẹ wo ọjọ́ orí tí ń bẹ láàrin èmi àti bàbá yìí. Kódà mo fẹ́ lè sọ pé bàbá ni bàbá yìí jẹ́ fún mi. Ọdún mélòó lọ́jọ́ orí tèmi lẹ́gbẹ̀ẹ́ bàbá yìí? Nǹkan mélòó ni mo ní lẹ́gbẹ̀ẹ́ bàbá yìí? Ó yẹ kí bàbá yìí ó sàn mi ni, kò yẹ kó bá mi sọ̀rọ̀ rárá. Ó sì ṣàlàyé bí gbogbo ẹ̀ ṣe jẹ́. Mo sì tún fi ṣe prógráàmù jáde pé mo bá bàbá sọ̀rọ̀ o, báyìí ni o. Àtìgbà náà mo ti bẹ̀rẹ̀ sí ní lọ́tà.
n ò bá kábíyèsí yín jókòó rí fún ìṣẹ́jú kan. Bí n bá bá wọn jókòó rí báyìí tá a jọ wojú ara wa báyìí rí, ó kù mí oko Olódùmarè ọba. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa rìnrìn àwọn ìrìn báwọn náà ni. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìrìn báyìí láti máa bá àwọn kábíyèsí tí ń bẹ nílé Ànàgó jókòó ni, torí mo ti bẹ̀rẹ̀ ètò ọ̀hún, kò sì sẹ́ni tó sọ pé kí n má ṣe. N ò bá kábíyèsí Táíwò Àṣìṣì jókòó rí báyìí. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bá wọn jókòó báyìí ni. Láìpẹ́ láì jìnnà wọn ó sì láǹfààní láti bá wọn jókòó láti béèrè àwọn ọ̀rọ̀ kan àbí méjì lọ́wọ́ wọn. Nítorí bọ́rọ̀ ṣe lọ yìí gangan, iná wàá mú mi rin àwọn ìrìn tó yẹ kí n rìn tí wọn ò tí ì rìn tẹ́lẹ̀. Bàbá kábíyèsí, mo bá wọn náà sọ̀rọ̀. Kábíyèsí yìí sì gbà mí nímọ̀ràn gẹ́gẹ́ bí bàbá àtọmọ. Àdìtú o, iṣẹ́ tó o bá fẹ́ máa ṣèwádìí ẹ̀ dáadáa kó o tó ṣe. Àwọn ò bínú sẹ́nikẹ́ni o. Àdúrà tàwọn ni pé kí ìlú Àgọ́ṣàṣà ó túbà ó túṣẹ, kí ìlú ó rójú kó ráàyè, ó ti tán. Káwọn ọmọ ìlú kí wọ́n sì máa ṣe bí ọmọ ìlú, kéku ó ké bí eku, kẹ́yẹ ó ké bí ẹyẹ, kọ́mọ èèyàn ó sì fọhùn bí ọmọ èèyàn. Ni bàbá yìí bá mi sọ o, bàbá Àṣìṣì Táíwò. Ẹ dákun, kí ló tún kù? Kí là ń pè lọ́ba aládé? Kí là ń pè lọ́ba onílẹ̀ nílẹ̀ Yorùbá? Ọba tó bá ti jẹ, tó bá ti fẹ́ kí ìlú ó rójú, kí ìlú ó ráyè, gangan lọ́ba tó yẹ lórí àpèrè. Ẹ má jẹ́ n tàn yín. Mo ṣẹnu ní dédé síbí lágbègbè ibẹ̀. Mo rò lọ́kàn ara mi pé kábíyèsí Ìṣí Ọláníyan ló tún ṣiṣẹ́ yìí. Torí pé mo ti bú kábíyèsí Ọláníyan kọjá àfẹnusọ. Mo ti sọ̀rọ̀ burúkú sí kábíyèsí Ìṣí Ọláníyan. Mo gbé kábíyèsí Ọláníyan sókè pẹ̀lú ẹnu mi, mo fi jà mọ́lẹ̀. Bí mo ṣe gbọ́ information nípa Ìṣí Ọláníyan, kábíyèsí Ìṣí Ọláníyan, mo gbọ́ pé wọ́n ìsọmọ ìlú ibẹ̀ hun. Àmọ́ kí n tó bẹ̀rẹ̀ ètò mi, mo ti rí àwọn èèyàn bíi méjì mẹ́ta tán ti pè mí pé wọ́n tan mọ́ jòfì, wọ́n sì tan mọ́ bẹ̀, ọmọ bẹ̀ ni wọ́n. Ìjà ló délẹ̀ tó rín dòwe. Ṣùgbọ́n pẹ̀lú àwọn information tí mo gbọ́ àti bí mo ṣe lọ sọ́dọ̀ tiwọn náà tí wọn ò grant interview mi, mo ń láti ṣètò mi síta. Mo sì jẹ́ káwọn èèyàn mọ̀ pé Ìṣí Ọláníyan yìí sọmọ Ìpókíà, ọmọ Ègùn ni wọ́n. Gbogbo èrò ọkàn mi ni pé Ìṣí Ọláníyan náà ń bẹ nínú àwọn tó ṣe nǹkan yìí. Lánàá ó kù díẹ̀ kí wọ́n ṣí ìkan lára àwọn pages tí mo ń lò. Kódà gbogbo àwọn tí mo lè sáré tẹ̀ mọ́lẹ̀ ni mo tẹ̀ mọ́lẹ̀ pé ẹ má jẹ́ kí kíní ó blọ́ọ̀kù, mo nídìí ṣéǹjì kékeré. Kódà àti A àti B, gbogbo àwọn tí mò ń ṣètò tó jẹ́ pé ètò ọ̀hún favour wọn, gbogbo wọn ni mo tẹ̀ mọ́lẹ̀, ni mo kàn sí lẹ́yẹ ọ̀ṣọ́ka. Gbogbo wọn tán bá ti rí pé ẹ nílò ìrànlọ́wọ́, wọn ò ní bá yín sọ̀rọ̀ lásìkò náà. Àmọ́ ńgbà tó bá jẹ́ pé ẹ nílò ìrànlọ́wọ́ kankan, wọ́n máa bá yín sọ̀rọ̀. Nǹkan báyìí ń ṣẹlẹ̀ nílùú, wàhálà ń ṣẹlẹ̀, ẹ dákun ẹ bá wa sọ síta káwọn ọmọ aráyé gbọ́. Ẹ sì máa ṣe, ẹ máa tún fowó ara yín kún. Ọmọ lágbára o. Nígbà mo wá padà ṣèwádìí débì kan, ṣe mọ̀ pé mi náà àjọ wà ní social media ni. Olè ló mẹ́ṣẹ́ olè tọ̀. Mo ṣèwádìí débì kan, mo wá rí pé àtàgọ́ṣàṣà lọ̀rọ̀ yìí ti wá. Kí ló dé, kí ni mo ṣe fún yín lágọ̀ṣàṣà? Irú ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ yín? Nígbà tẹ́ ẹ gbé kọ́ọ̀lù mi mọ́, àbí kí n pè yín kẹ́nẹ́ bísí? N ò bá yín jà, n ò sì jà ń pátá. Kódà ẹ̀kọ̀kan tí ń bá ráyè mo sì ń pè yín. Ẹ sì bá mi jà, èmi náà bá yín jà. Àṣẹ ń bá mi finú jà ni lágọ̀ṣàṣà. Ẹ má jẹ́ ń tàn yín. Ibi títí yín ti parí, ntẹnìkan ti bẹ̀rẹ̀ o. Olódùmarè ọba ńlọba tó sì wà lẹ́yìn tèmi, àdìtú Olódùmarè. Kò sí ikú tí ó pàgbà tá ní bá po lórí ẹ̀ ń bẹ̀, mo ti máa ń sọ tipẹ́tipẹ́. Ẹ lọ rèé máa ṣe gbogbo ohun tẹ́ ń ṣe. Èmi ò ní fi fọ́nrán yín kankan síta.
gbogbo bẹ́ẹ̀ ṣe rán mi iṣẹ́ dé tòrutòru, n ò ní fi síta rárá. Gbogbo bẹ́ẹ̀ ṣe rán mi iṣẹ́ pé àdìtú bá a kó bẹ́ni báyìí, n ò ní fi síta rárá. Kò sí iṣẹ́ tẹ́ ẹ rán mi tí n ó fi síta. Àmọ́ gbogbo ohun tí ẹ bá ń ṣe pátápátá sí èmi àdìtú Olódùmarè yóò padà máa dà lé yín lórí ni o. Ẹ gbà mí bí mo ṣe sọ. Olódùmarè ọba sì ti fàṣẹ sí. Kí ni mo ṣe fún yín tó bẹ́ẹ̀? Ẹ̀yin nìkan lẹ́ní gbogbo ẹ̀ lọ́wọ́ náà abájọ. N ò tiẹ̀ ronú, n ò ro kan lọ́bẹ̀. Kódà driver's license mi ń bẹ lọ́wọ́ yín, NIN mi ń bẹ lọ́wọ́ yín, BVN mi ń bẹ lọ́wọ́ yín. Kò sí nǹkan mi tí ò sí lọ́wọ́ yín tán. Lẹ wá mú tẹ wá lọ fi rèé róòpù mi. Ẹ lọ fi ṣiṣẹ́ lórí èmi àdìtú kí gbogbo péjìsì tí mò ń lò kí lẹ fẹ́ gbà ń bẹ̀. Nígbà tí wọ́n block gbogbo péjìsì mi tí wọn ò rí péjìsì kankan lò, kí ló wá dà fún yín? Kí ló dà fún yín báyìí? Bí n bá create page kan ní ìsìn, mo lè má lo device tí mò ń lò mọ́. Mi ò ní fóònù lọ́wọ́ torí ń pa ọ̀rọ̀ yín náà ni mo ṣe lose fóònù mi, Samsung A32. A32 ẹ mọ iye tí wọ́n ń tà ní ìsìn. Ẹ̀yin lè jẹ́ kí n lose fóònù ọ̀hún. Fóònù kan ṣoṣo péré ló kù tí mò ń lò tó jẹ́ Android fóònù tó wà okay dáadáa. Nítorí tiyín ni lágọ̀ọ́ ṣàṣà. Mo sì finú kan ọkàn kan bá yín ṣe. Àmọ́ ní ìta tẹsẹ̀ bọ̀ yìí, ẹ má jẹ́ ń tàn yín o. Ẹ ti jálé agbọ́n, ó sì ti jálé yín lórí. Ẹ ti tọ́ róró ń rù. Mo fẹ́ kẹ́ ẹ wá èèyàn kan tó bá lè sọ̀rọ̀ dáadáa, tó gbónu dáadáa, bí ìgbín tó gbónu. Tó lè sọ̀rọ̀ dáadáa, tó lè ṣiṣẹ́ social media lágọ̀ọ́ ṣàṣà. Ẹ wá da ari ẹ̀ sí mi. Ẹ jájọ bára wa ní dialogue. Ẹ jájọ bára wa ní gbólóhùn. Ẹ jájọ ṣiṣẹ́ pọ̀. Ẹ jẹ́ ó sọ̀rọ̀ sí mi. Ẹ jẹ́ mi náà ó sọ̀rọ̀ sí. Mo ti ṣe tán lágọ̀ọ́ ṣàṣà láti bá yín fà. Èmi mo sọ bẹ́ẹ̀. Nínú gbogbo ìlú tí mo ti ń ṣètò, sórí àgọ́ ṣàṣà ń lọ wá yẹ kí irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí mi. Mo sì fowó mi bá yín ṣe, mo fi gbogbo nǹkan tí mo ní bá yín ṣe. Mo sọ fún yín bí mo ṣe ta generator mi nítorí tiyín. Mo sọ fún yín bí mo ṣe ta handset kan nítorí tiyín. Samsung lèmi máa ń lò. Kí n tó bẹ̀rẹ̀ ètò yín, Samsung 4 mo ní. Nígbà tí àwọn tí ó wà ní àtìmọ́lé àwọn ìyá yankee ó fi jáde, Samsung 2 péré ló kù mọ́ mi. Nínú iṣẹ́ tẹ́ padà wá rán mi ẹni tó block àkáǹtì mi yìí. Samsung kan tún lọ sí A32, ó kù wá kù A22 sí mi lọ́wọ́. Òun ni mò ń lò tí mo fi ń ṣètò yìí. Àjàfún fi àwọn kámẹ́rà tí mo tún ní, tí mo fi ń ṣiṣẹ́, tí mò ń ṣe iṣẹ́ òòjọ́ tèmi. Àgọ́ ṣàṣà o. Abájọ. Ọ̀dàlẹ̀ ń gbogbo yín pátápátá káfàṣà. Bẹ́ẹ̀ bá ti ń lọ báyìí wọ́n mọ̀ tẹ̀lé yín lẹ́yìn ni. Ẹ̀yin náà ti mọ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀, tá jọ ń sọ̀rọ̀ ńgbà kan tá jọ sọ̀rọ̀ mọ́. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ má wulẹ̀ mẹ́séjì mi o. Torí gbogbo àwọn tí ń bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ tá jọ sọ̀rọ̀ mọ́, tó bá mẹ́séjì mi, wọ́n ó gbé yín síta pátápátá káfàṣà. Ẹni ẹwẹ́ nìkan tó bá gbónu dáadáa tẹ́ bá mọ̀ pé ẹ ní, ó wá bá mi fà. Nígbà mo dé tí mo gbọ́ pé wọ́n sunlé, wọ́n sunlẹ̀, mo ṣètò. Inú àwọn kan dùn. Nígbà mo tún gbọ́ pé wọ́n pààyàn, ẹ̀mí la pé è. Mo tún ṣètò lórí ẹ̀. Inú àwọn kan tún dùn, àwọn kan tún unfollow mi. Àmọ́ níbi tá a bá dé yìí, èmi gangan ni wọ́n padà jẹ́ media man àgọ́ ṣàṣà o. N ò sì retí owó kankan lọ́wọ́ yín. Ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lèmi ó mọ̀ bá yín sọ. Ẹ ń bá fẹ́ kó gbọ́n tẹ́mi sọ fún jọ. Àmọ́ bí tẹ́ lọ́hùn, gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ọwọ́ ẹ̀, ẹ wò mí dáadáa kẹ́ tún mi wò. Mo lè kéré lójú ni àmọ́ n ò kéré síkùn. Bẹ́ẹ̀ ni. Adìẹ ti dáyé pẹ́ orí ẹ̀ ní ọ̀kan tó bí. Bẹ́ẹ̀ bá wò mí náà dáadáa, ẹ lè wò mí kí ní small stature. Ó lè jẹ́ ń tẹ́ ń rònú. Ẹ lè wò mí kó jẹ́ pé ojú mi ó jojú ọmọdé. Àwa náà ti lọ́mọ ń léwé gíga. Bẹ́ẹ̀ ni.
àti lọ́mọ tó jẹ́ pé ó kọ́ṣẹ́ ọwọ́ tó sì ṣe freedom, ọmọ bíbí inú tèmi. Ipa ayé ò sì ní ká, ipa ọ̀tá ò ní ká wọn. Bí n bá kú lónìí, mo lẹ́ni tí ó jáde tán fún mi, tó sọ pé òun ni àrólé àdìtú Olódùmarè. Àmọ́ ikú kankan ò sí lójú èmi o. Bẹ́ẹ̀ bá rójú mi tó bá funfun, àtíkè ló wà ńbẹ̀. Mo kàn ń sọ fún yín ni kẹ́ ẹ lè mọ irú èèyàn tí mo jẹ́, kẹ́ ẹ lè mọ bọ́jọ́ orí tèmi náà ṣe tó. Mo ì ṣe ọmọdé o, mo lè mọ lọ títì kí n mọ dọ̀bálẹ̀ kí ọmọ náà mi. Gbogbo ẹ̀yin tẹ́ wà lágbègbè stúdíò mi pátápátá ní Benin Republic, mo lè fi gbogbo ẹnu sọ pé 92% yín ọ̀dàlẹ̀ ni yín. Ọ̀dàlẹ̀ bálẹ̀ kú. Ẹni bá sì dalẹ̀ tó bá bálẹ̀ kú yóò bálẹ̀ lọ ni. Mo lè fi gbogbo ẹnu sọ, a kàn ríra wa, a kàn kíra wa ni. Mo mọ irú èèyàn tẹ́ jẹ́. Ẹ ń bá gbọ́ nǹkan burúkú ń pa mi, tó bá rí pé mò ń hùwà burúkú, mò ń ṣe nǹkan burúkú, kí ló dé tí ò sọ síta kí gbogbo ayé ó gbọ́? Àmọ́ bẹ́ẹ̀ bá ti sọ yóò jẹrà mọ́ yín nù ni. Ẹ̀yin ẹ wò mí dáadáa kẹ́ tún mi wò. Àìjọ ṣẹgbẹ́, kì í ṣe pé mò ń fọ́nà, kì í ṣe pé mò ń lérí. Ọ̀ṣẹ́gbẹ́ nu gbogbo wa. Mo jù yín lọ gbogbo ọ̀nà. Ẹ wò mí dáadáa kẹ́ tún mi wò. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Mo mọ̀ kí yín, wọ́n mọ̀ dọ̀bálẹ̀. Wọ́n mọ̀ ṣe ẹ káàsán ṣá, ẹ káàárọ̀ ṣá, ẹ kú ìyálẹ̀ta ṣá. Àbí ò ní dáa fún yín ni? Ọ̀dàlẹ̀ gbogbo ń lọ́pọ̀ nu gbogbo yín. Ìdí ìrókò tẹ́ ń wò ó. Ẹ wà, èmi ti rí alẹ́ ayé gbé. Ẹ wò mí dáadáa kẹ́ tún mi wò. Olódùmarè ọba ní ń bẹ lẹ́yìn mi. Mo sì tún ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀. Ọ̀dàlẹ̀ ń gbogbo yín. Abájọ tágọ̀ ṣàṣà ò fi rójú tí ò fi ráyè. Ẹ wà rí pé nìkan ń ṣe rere lágọ̀ ṣàṣà. Ẹ wà mọ bókọ ń tọ̀ ń jẹ́. Ẹ̀yin kó má bàa sóríire mọ́. Olódùmarè ọba ò ní gbà fún gbogbo yín pátápátá. Mo ti ṣe tán, mo wá fẹ́ jáde, ẹnìkan ò rán mi níṣẹ́ o. Èmi mo ránra mi. Mo sì ti jẹun gbẹ́ngbẹ́ng. Ẹ̀yin, gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ jẹ́ nílé ayé, tẹ́ ẹ bá fẹ́ dà, tí dáúdà yín bá fẹ́ dà, ọyẹ́ ẹ máa dà lásìkò yìí. Bẹ́ẹ̀ ni, mo sọ fún yín, n ò bá bàbá Sokopa jókòó rí. N ò bá kábíyèsí yín bàbá Táíwò Àṣìṣì jókòó rí. Ọmọ bàbá Táíwò Àṣìṣì kankan n ò tí ì bá wọn jókòó rí báyìí. Bẹ́ẹ̀ ni, gbogbo yín lẹ mọ bí mo ṣe sọ̀rọ̀ sí gbogbo wọn. Àtẹni tó wá látèkó, Bàrígà àbí kí ni wọ́n ń pe bàbá òun. Mo sọ̀rọ̀ sí wọn gbà kan ṣàkàṣàkà. Àti èkejì wọn, n ò tí ẹ̀ rántí orúkọ wọn. Mo sọ̀rọ̀ sí gbogbo wọn. N ò bá kankan nu wọn jókòó rí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Bí n bá rí kan sójú rí nu wọn àbí bí mo bá jókòó rí, Olódùmarè ọba ó sì fìyà jẹ mí. Àmọ́ bẹ́ẹ̀ pé n ò bá wọn jókòó rí tí wọn ò sì rí wọn sójú rí, Olódùmarè ọba ò yóò mọ gbà fún mi gbogbo ìrìnàjò ayé mi ni. Kí ló wá dé, kí ni mo ṣe fún yín? Ẹ̀yin tẹ́ ẹ ṣe yìí. Àṣejù bàbá ṣe tẹ́. Wòléwòléwò bí aláṣejù. Àṣejù bàbá ṣe tẹ́. Wòléwòléwò bí aláṣejù. Àṣejù bàbá ṣe tẹ́. Ní tẹ́ ẹ ṣe yìí, ẹ ti ṣe tẹ́ o. Ẹ sọ pé jókòó sí Àbújá. Àbújá kí ni ń jẹ́ Àbújá? Kí ló wà l'Àbújá? Kí lẹ̀yin mọ̀ l'Àbújá? Ẹ mọ̀ ìgbà tí èmi ti ṣiṣẹ́ l'Àbújá ni. Mo ṣiṣẹ́ l'Èkó, mo ṣiṣẹ́ l'Àbújá. Tí n bá pìtàn Àbújá fún yín, ẹ̀rù ó bá yín. Àbí nǹkan jẹun lórí yín ni. Bẹ́ẹ̀ bá n ò rò pé ẹ kàwé. Èbó tẹ́ ń sọ lẹ́nu. Èèyàn lè ṣe èbó, ó lè gbé èbó láì kàwé. Ẹ gbé èbó láì kàwé ni. Torí bẹ́ẹ̀ bá kàwé, wọn ò ní mọ control yín láti ilé. Ẹni tí ò kàwé, tí ò mọ nǹkan kan, kò ní mọ control yín láti ilé. Àtọwọ́ òfin, àtọwọ́ gbogbo ẹ̀ láfi mú báyìí. Èmi gan padà lọ rìpọ́ọ̀tù. Mo tẹ̀ ti rìpọ́ọ̀tù ara mi, ẹ má jẹ ń tàn yín. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Nídìí ìrókò tá a ti lè rìpọ́ọ̀tù. Ó ti di area. Area command ní bẹ́ńbẹ́. Ẹ̀kẹ́ tó wá délé wéran, ẹ bọ̀wọ̀ mi ń bẹ̀. Bẹ́ẹ̀ bá wá dé Èkó, ẹ bọ̀wọ̀ mi ń bẹ̀. Lásán mò ń dákọ area F fún yín ni.
àwa la lè kó, èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Ní ìtẹ́ sọ yìí, ẹni tí wọ́n bá gbé inú yín yóò lọ ni, kò ní padà wálé mọ́, yóò rọ́ọ̀sì sẹ́wọ̀n ni. Àwọn baba ńlá, àwọn baba yín wọ́n ń tàn yín, wọ́n sọ pé máa nìṣó níwájú, owó tẹ náà ò tí ì tó yín, wọ́n padà bá yín wọ̀. N ò lówó, èmi ò sì léèyàn, àmọ́ mo lélédùmarè ọba. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ kọjá ibi tí ọ̀yẹ́ ìsọ̀rọ̀ dé. Mo kàn ní iṣẹ́ wá fi tó yín létí ni, kí n wá gba yín wọ́nì, kẹ́ ẹ lè mọ̀ pé mo ti mọ ibi tí wọ́n ti block gbogbo àkáǹtì mi. Ọ̀rọ̀ àkáǹtì mi ló jẹ mí lógún báyìí. Wọ́n ti wà blocked, permanently blocked. Ẹ ṣé mo dúpẹ́ o. Ṣùgbọ́n àtúbọ̀tán ẹ̀ yóò jalè yín lórí. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé wá ń domi ìlú àgọ́ ṣàṣà rú, ilẹ̀ Yorùbá làgọ́ ṣàṣà, kò sí tó kàn mí wọn ìṣọ́ ọmọ àgọ́ ṣàṣà. Nígbà mo sì ń ṣètò, kò sí nǹkan kan tó sọ pé àdìtú ò ìṣọ́ ọmọ àgọ́ ṣàṣà. Ṣùgbọ́n ní ìsìn kò yẹ kí ẹ sọ bẹ́ẹ̀, torí wọn ò bá yín fà débi pé ẹ̀mí inú yín ó gbọ̀n. Wọn ó ṣiṣẹ́ pẹ̀lú agbófinró. Bẹ́ẹ̀ ni, wọn ó ṣiṣẹ́ pẹ̀lú àwọn fàyàwọ́. Wọn ó ṣiṣẹ́ pẹ̀lú àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá. Èmi gangan sì ni mo jẹ́ kan gbòógì láàrin àwọn Yorùbá Nation agitators. Ẹ lọ bèèrè mi dáadáa. N ò sì ní ṣèké torí àwa yìí ṣèké. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tí wọ́n tì sígbó tí ń tirẹ̀ sójú ọ̀nà. Owó baba dámì, ewé ẹgẹ́lẹ́ tí ò níbì kan àgbámú. Bàbá o, n ó jẹ́ kí bàbá tí ẹ ti mọ, n ò lè ṣe nǹkan kan kí bàbá ọmọ mọ̀. Ẹ má jẹ́ ń tàn yín lágọ̀ọ́ ṣàṣà o. Ẹ ti forí jálé agbọ́n. Gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé kó mi àgọ́ ṣàṣà kó mọ́ tòrò, ẹ ti forí jálé agbọ́n o. Ẹni tí wọ́n bá gbé lọ ilé ẹjọ́, tí wọ́n bá dájọ́ fún, ó yẹ kó tún ṣe pẹ̀lẹ́ ni, kó fi sùúrù sọ̀rọ̀ ẹ̀. Kì í ṣe pé kó wá sọ pé nǹkan tí wọ́n ṣe fún mi mú wọn bà nǹkan jẹ́, màá jẹ́ kí wàhálà ṣẹlẹ̀. Àwọn agbófinró náà ń bẹ. Bí wọ́n bá ilé gbé yín pa, ibi tí wọ́n ó gbé yín sí yóò kọjá èrò tẹ́rò. Mo sọ fún yín, ẹ ti forí jálé agbọ́n. Ẹ ti kọjá ààyè yín. Èmi àdìtú Olódùmarè, kí ni mo ṣe fún yín? N ò dalẹ̀ yín, n ò ṣèké yín, n ò ṣèbàjẹ́ yín, n ò sì sọ̀rọ̀ yín síta láìda. Bí n bá bá àwọn kan sọ̀rọ̀, ó yẹ kí ẹ mọ̀ pé iṣẹ́ tẹ rán mi ni mo ṣe fún yín. Àmọ́ n ò ní ṣe nǹkan tó jẹ́ pé wàhálà ó fi ṣẹlẹ̀, ìdààmú ó fi ṣẹlẹ̀ sápá kìíní àti apá kejì. Mo gbọ́dọ̀ cover àárín ọ̀hún dáadáa ni. Bí ẹ bá gbọ́ voice note mi, bí n bá béèrè lọ́wọ́ àwọn kan pé kí ló dé tẹ̀ sí eléyìí, ẹ bá mọ̀ ṣe báyìí, àwọn ará tọ̀hún náà, àwọn náà jẹ̀bi. Sọ yẹ kí ẹ ti torí bẹ́ẹ̀ kẹ́ retaliate. Ẹ ti wá retaliate báyìí o. Ẹ ti fọwọ́ jálé agbọ́n, ẹ sì ti jalè ra yín lórí. Àgọ́ ṣàṣà o. Ẹ tètè mọ́ múre mi àdìtú Olódùmarè lẹ̀. Inú ti ń bí mi. Investigative journalist ni mí. N ó ṣiṣẹ́ ìwádìí, n ó fi mọ́fín lẹ̀, n ò sì ní fi mọ́fín pàǹtí. Ẹ bá mi sọ̀rọ̀. A sì ní jọ sọ̀rọ̀ mọ́ títí ayé, táyé ó fi parẹ́ láíláí láṣẹ Èdùmàrè. Àmọ́ n ó bá yín fà, n ó sì bá yín nà tán bí owó. Gbogbo àkáǹtì mi tẹ block àti tí mo ti ń gbowó lórí ẹ̀, àti tí n ò tí ì mọ gbowó lórí ẹ̀, ẹ san sí o. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ san. Ẹ san o. Àtẹ̀yìn ará Àpókíà. A sì ń torí pé kí ìlú ó lè tùbà kó lè tùṣẹ́. A sì ń bú ọba tó wà ńbẹ̀. Gbogbo ohun tí wọ́n bá sọ nílé ẹjọ́ a sì ń gbé jáde. Ìṣe Ọláníyan kọ́ ni ọmọ ìlú.
Iṣẹ́ Ọláníyan kọ́ ni ẹni tó yẹ kó wà ńbẹ̀. Iṣẹ́ Ọláníyan ó lọ ṣe fàlàfòlò. Iṣẹ́ Ọláníyan ó lọ rèé jẹ tọ́kì. Iṣẹ́ Ọláníyan lọ Amẹ́ríkà. Iṣẹ́ Ọláníyan ní ilé-iṣẹ́ l'Amẹ́ríkà o. Ó ní ilé-iṣẹ́ tí wọ́n ti ń tẹ̀wé. Ó ní oríṣiríṣi. Àmọ́ a gbọ́dọ̀ sọ kí kábíyèsí ó lè mú pé kí ìlú ó lè tùbà kó lè tùṣẹ. Mo wá níṣòro. Mo pe gbogbo ọmọ ìlú, gbogbo èèyàn pé àkáǹtì mi kan ń bẹ tó jẹ́ pé mo sì lè padà sí láti máa fi ṣètò. Kódà kò sẹ́ni tó dá mi lóhùn. N ò béèrè owó lọ́wọ́ yín o. N ò need owó yín, ẹ fowó yín ṣápò. Àmọ́ èmi àdìtú Olódùmarè ti dé. Mo dé gẹ́gẹ́ bí ìṣe mi. Olódùmarè ọba tó pè mí ò ní padà lẹ́yìn mi. Àtàgọ́ṣàṣá o, àti Ìhunbọ̀, àti ìlú tá ń pè ní Ìpókíà, gbogbo Ànàgó pátápátá àti Yewa. Mo tiẹ̀ létò tí mo fẹ́ máa ṣe lórí Ànàgó àti Yewa àti ibi tí wọ́n ń pè l'Áwórì. Ìyún ọ̀tọ̀ ni. Àmọ́ ní ǹ tẹ́ ṣe fún mi yìí. Mo sọ fún yín, ẹ ti jálé agbọ́n l'Àgọ́ṣàṣá. Àtọ̀gá yín tí ń bẹ ní Àbújá. Àtẹ̀yìn tẹ́ ń bẹ l'Àgọ́ṣàṣá o. Ẹ lọ rèé wá ẹni tí ó fèsì ní social media. Ẹ jẹ́ a jọ na tán bí owó. N ó dúró tì yín. Àwí fún ni kó tó dá ni. Àgbà jàkadì ni, àmọ́ àgbà òṣìkà ni. Mo ti wí fún yín báyìí. Bí wọ́n bá ti ń gbé yín báyìí, wọ́n ó sì máa ṣètò lórí yín. Ẹni tí wọ́n bá ti ń gbé, kó ti máa retí ètò èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Wọ́n ó sọ bẹ́ẹ̀ ni òun ṣe jẹ́ látòkè délẹ̀. Wọ́n ó sọ irú èèyàn tó jẹ́. Wọ́n ó sọ irú ìwà tí ń wù. Wọ́n ó sọ irú ìṣe tí ń ṣe. Bí wọ́n bá tún ti gbẹ́ lòmíì, wọ́n ó tún ṣètò lórí ẹ̀. Ẹ wò mí dáadáa kẹ́ tún mi wò. Ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire ni mí. Bẹ́ẹ̀ ni. Tó, mo kí gbogbo èèyàn l'Ọ́bàtálá, ọba táṣẹ, ọba takuntakun lóde ìrànjú. Òòṣà ńlá, ọ̀ṣẹ̀rẹ̀màgbò. Ẹ̀yin onífá, mo kí yín. Ẹ̀yin ọlọ́ṣun, mo kí yín. Omi ló gbé mi wá sílẹ̀ ayé. Afẹ́ni tí ò bá fomi wẹ̀, tí ò fomi bọ́jú, tí ò fomi jẹun, òní ò rí mi àdìtú Olódùmarè mọ́. Àmọ́ ẹ̀mí bá ti ń lo omi, tí ń wẹ̀, tí tún yán kànkàn, tí sì ń mu mi, tí sì ń romi sójú. Ẹ má wulẹ̀ ṣe o, torí bẹ́ẹ̀ bá ṣe, ẹ kábàámọ̀ ni. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó dá mi, tó pè mí sílé ayé. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dákun ẹ wá nǹkan. Ẹ dákun, ẹ̀yin olólùfẹ́ mi. Ọ̀yà ẹ gbàpò tí yín, ẹ lọ rèé mọ́ tí ń tẹ́ bá ń ṣe o. Ẹ jẹ ọ̀dàlẹ̀ látẹ̀dílẹ̀ lérí. Ẹ kú kalẹ̀.